ẹ̀yin ènìyàn wa nílé, ìpínlẹ̀ Èkó mìtìtì lánàá, bẹ́ẹ̀ nínú àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní dùn lọ́tùn-ún lósì. Kí ni tó wá mú inú àwọn ènìyàn máa dùn? Òun ni nígbà tí Alhaja Umu Niyas, ìyẹn gbajúgbajà olórin Islam ni tí gbogbo ayé mọ̀ sí Umu Àgbáyé, bí ó ṣe gba àlejò àwọn ènìyàn níbi ayẹyẹ tí ó ṣe tí wọ́n pè ní 3-in-1. Ibẹ̀ ló ti ṣe àbọ̀dé Mẹ́kà, bẹ́ẹ̀ ló ṣe ìfilọ́lẹ̀ àwo orin. Pàápàá jùlọ ó tún fi àmì ẹ̀yẹ dá àwọn ènìyàn ní ọlá níbi ayẹyẹ náà tí àwọn lọ́balọ́ba, ládéládé, níjòyè lẹ́ẹ̀kan ìlú tí wọ́n lọ rèé fi ìjókòó yẹ sí. Wọ́n tún ṣe pabambarì o, gbogbo àwọn ọmọọṣẹ́ rẹ̀ yẹn, àwọn ọmọlẹ́yìn, àwọn agbérinni àti àwọn tí wọ́n ń tẹ dùrù fún, gbogbo wọn náà ni wọ́n múra tí wọ́n sì dàbí àwọn ará Mẹ́kà bí wọ́n ṣe wà ní ojú agbo lánàá tí wọ́n fi orin tí wọ́n fi ń dá àwọn ènìyàn lára yá. Inú Umu Niyas ń dùn kẹ́kẹ́. Tẹ́ bá wo fídíò yìí, ẹ rí wípé ìdùnnú wà lára ẹ̀, torí pé ìdùnnú ṣubú layọ̀ fún bí ó ṣe rí àwọn ènìyàn tí wọ́n dìde ṣùgbà òun. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé àwọn Yorùbá máa ń sọ wípé ènìyàn ni aṣọ ènìyàn o. Ẹ jẹ́ ká fi fọ́nrán ilẹ̀ fún yín kẹ́ ẹ gbádùn bí Umu Niyas bí ó ṣe dá àwọn ènìyàn ní ara yá tí ó sì kí Ọlọ́run ní ìlànà ọ̀tọ̀ tí kò fẹ́ sí ẹnikẹ́ni tó ti fẹ́ ṣe irú ẹ̀ rí. Ẹ jẹ́ ká fi fọ́nrán ilẹ̀ fún yín kẹ́ ẹ jẹ ìgbádùn ẹ̀ kẹ́ lè mọ bí ayẹyẹ náà bí ó ṣe lọ.
ẹni tó ṣàánú mi. Àwọn ìyá àtàjà ó ní ó lè dùn sórí ìgbẹ́lẹ̀. Àwọn ìyá àtàjà ló ń tọ́ mi lọ́wọ́. Aláṣẹ mi wọ́n ti lọ jí o. Àní ìyá aláwẹ̀ tí mo tọ́ mi. Olórí mi ti ìdúrà mi. Àbẹ̀bí ìyá ayọ̀ mi. a lérò wípé ẹ gbádùn eléyìí tá a fi hàn yín tán yìí. Ẹ jọ̀ọ́ bá wa tẹ subscribe button yẹn, ẹ bá wa subscribe sórí ẹ̀ wọn ò ní jáwọ́ yín. Ẹ bá wa sọ fún àwọn ènìyàn yín kí wọ́n tẹ Owutu FM kán wá fi ààyè díẹ̀ sí kán wá kọ Lagos síwájú láti darapọ̀ mọ́ wa láti mọ bó ṣe ń lọ jákèjádò káàkiri àgbáńlá ayé. A máa fi àwọn fọ́nrán wa, a máa fi jẹ́ kẹ́ ẹ mọ àwọn nǹkan tó yẹ kẹ́ ẹ mọ̀ tó jẹ́ wípé ẹ ò tí mọ̀. Ẹ ṣé o, ẹ bá wa tẹ subscribe button yẹn, ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ Owutu FM Lagos.